ṣe rí lọ́pọ̀lọpọ̀ ìgbà èdè àyàn á máa jẹ́ fún ìkíni kú oríire tàbí láti fi sọ wípé o kú oríire ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ náà ká ṣáà lò bẹ́ẹ̀ náà. ṣe rí èdè àyàn tí à ń sọ yìí ó pín sí ọ̀nà méjì tó jẹ́ wípé tí ọ̀mí bá gba yíbà yìí wọlé èmi tún lè gba yíbà yìí jáde. kí ni mò ń gbìyànjú àti sọ ni wípé tí a bá ti ń fi èdè àyàn kan kí ẹnìkan tàbí tá a fi ń ṣe àpọ́nlé ẹnìkan, èdè àyàn tún lè jẹ́ láti máa fi bú ẹnì kejì. ṣé ọ̀rọ̀ mi yé yín? bí ọ̀rọ̀ èdè àyàn ṣe jẹ́ nìyẹn. ọ̀nà méjì ló pín sí. èdè àyàn tòní tó jẹ́ series 7 nínú ogúnlọ́gọ̀ èdè àyàn tí a fẹ́ máa mú wá fún yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó jẹ́ ilé ìtàfi ń kíni kú oríire, tàbí ń sọ wípé sàdánkátà, tàbí tàbí ń sọ wípé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. ẹ jẹ́ ká lọ wò ó bó ṣe máa lọ. kówó ẹ̀gbọ́n kówó àràbà owó mọ́ ojú tì rókò kówó. ṣe rí tá bá ń sọ wípé kówó àràbà owó mọ́ ojú tì rókò, kì í ṣe pé bàbá wa tó ń jẹ́ àràbà òun kọ́ là ń bá wí o. kì í dẹ̀ ṣe ẹnìkan tàbí ká sọ pé gómìnà wa nígbà kan ní ìpínlẹ̀ Ondo òun ló ń jẹ́ ìrókò, òun kọ́ o. òwe Yorùbá ni a máa fi ń wéra wọn ni. àràbà jẹ́ igi ńlá kan nínú igbó, ìrókò náà jẹ́ igi tó le kokoko tó wà nínú igbó, tí a sì nígbàgbọ́ wípé bí orogún ni àràbà àti ìrókò jẹ́ nínú igbó kìjikìji. ìdí nìyí tí àwọn Yorùbá fi lo àwọn igi méjèèjì yìí láti fi wéra wọn, tí wọ́n fi sọ wípé kówó àràbà owó mọ́ ojú wa ti ìrókò. kì í ṣe àwọn èèyàn tó ń jẹ́ ìrókò tàbí tó ń jẹ́ àràbà ni wọ́n ń bá wí. ohun tí a fi sọ ni pé à ń fi òwe yìí tàbí èdè àyàn yìí a fi ń kí ẹni tí à ń lu ìlú yìí fún pé o kú oríire, nítorí pé ìmọ̀ tí àwọn ọ̀tá ń gbà lórí rẹ kò wá sí ìmúṣẹ. bẹ́ẹ̀ ló ṣe máa rí. series 7 lélẹ́yìí, series 8 náà òun náà ń bọ̀. ẹ ṣeun o fún títẹ̀lé tẹ́ ń tẹ̀lé wa, tẹ̀sí ń like ẹ̀, tẹ̀sí ń comment ẹ̀. Thank you so much, we love you so much. Àyàngbá ìbàtà lèmi ń jẹ́, èmi ní alòlùmọ́dù tìṣẹ́ ọmọ àkànbí àyàn. ó tún dọjọ́ mi ọjọ́ ire, ó dìgbà.